Ẹ kú dédé àsìkò yìí, ẹ̀sìkò bójú ọjọ́ ti rí lọ́dẹ tí ìròyìn àsìkò ló ń dé sétí ìgbọ́yìn láti ìkànnì Àràbódá látẹnu Olúwaṣèyí Ṣóhùnmí. Síwájú ẹ gbọ́ àwọn kókó tó jẹyọ nínú ìròyìn lónìí. Àwọn òṣìṣẹ́ àjọ NDLEA ṣe ìkọlù sí ojúbọ kan táwọn arúfin fi ejò ṣe olùṣọ́gbà rẹ̀. Ilé-iṣẹ́ ìfọpo Dangote dá ẹ̀bi àìṣedéédé rẹ̀ ru ilé-iṣẹ́ epo lágbàáyé tó wà lórílẹ̀‐èdè yìí. Àwọn elétò ìlera ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gùnlé ìyanṣẹ́lódì lónìí ọjọ́ Ajé. Olùdásílẹ̀ ìjọ Christ Embassy ti sọ̀rọ̀ sókè lórí ilé ìjọsìn rẹ̀ tó jó wípé ilé ọba tó jó ni. Ẹgbẹ́ CAN dá ilé ìjọsìn CAC kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ kọ. Àjọ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí ti rí sí ọmọdékùnrin kan tó gba ọlọ́pàá lẹ́ṣọ̀ọ́. Wọ́n ní kó wá ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́. Wọ́n yí àti àwọn ìròyìn mìíràn lẹ́wọ̀n máa jẹ̀gbádùn nínú ìròyìn lónìí tí a bá lọ sókè lọ́hùn tí a padà dé. Ẹ kú ìtẹ́tíléko. Ẹ káàbọ̀ padà, ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn òṣìṣẹ́ àjọ tó ń gbógun ti lílo àti gbígbé egbògi olóró lórílẹ̀‐èdè yìí ìyẹn National Drug Law Enforcement Agency NDLEA ti ṣe ìkọlù sí ojúbọ kan tí wọ́n fi ejò ṣe olùṣọ́gbà rẹ̀ láti tọ́jú egbògi olóró sí ní agbègbè Igọ̀ ní ìpínlẹ̀ Edo. Wọ́n ní níbẹ̀ ni àwọn ti kó kòtò ńlá kan tí ó kún fún egbògi olóró lóríṣiríṣi, lára àwọn èyí tí ṣe methamphetamine, loud, cannabis, colos gẹ́gẹ́ bí wọ́n ti fi orúkọ rẹ̀ léde àti àwọn mìíràn yòókù, eléyìí tí àwọn arúfin fi àwọn ìdọ̀tí àtohun ẹlẹ́gbin bò mọ́nú kòtò síbẹ̀. Wọ́n ní ìwọ̀n àwọn egbògi olóró yìí lé ní kìlógíráàmù 8 ìyẹn 8.743 kilogram tí wọ́n sì ti rọ́wọ́ tó àwọn afurasí obìnrin méjì kan níbẹ̀, Sonia Shinoso Ezemezu àti Risikatu Tijani, àti wípé àwọn ti yanjú ejò tí wọ́n fi ṣe olùṣọ́gbà ọ̀hún. Igbákejì ààrẹ fún ẹ̀ka iṣẹ́ tó mójútó ọ̀rọ̀ epo àti afẹ́fẹ́ gáàsì nínú ilé-iṣẹ́ Dangote, Devakuma Edwin, ti fẹ̀sùn kan ilé-iṣẹ́ epo lágbàáyé tó wà lórílẹ̀‐èdè yìí wípé ó ń gbèrò láti dojú iṣẹ́ rẹ̀ bolẹ̀. Edwin ní gbogbo akitiyan ilé-iṣẹ́ ìfọpo ti Dangote Refinery láti ra epo rọ̀bì ni wọn kò jẹ́ kó lórí látàrí bí wọ́n ṣe ń fowó lé léyìí tí ó mú ilé-iṣẹ́ ìfọpo Dangote yìí láti máa lẹ́rí mókèrè jíjìn bí ilẹ̀ Amẹ́ríkà lọ́hùn lọ ra epo rọ̀bì léyìí tí kò sì rọrùn rárá àbí dínwó. Edwin fọ̀rọ̀ náà léde níbi ètò ìgbáradì ọlọ́jọ́ kan fún àwọn akọ̀ròyìn eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Èkó. Bákan náà ni ó tún dẹ̀bùrú àjọ tó mójútó bí epo ṣe ń já wálẹ̀ ìyẹn Nigerian Midstream and Downstream Petroleum Regulatory Authority lórí bí ó ti ń fáwọn alágbàtà epo lóǹtẹ̀ láti máa lọ gbé àwọn epo eléyìí tó dọ̀tí wọnú ìlú wá. Ó ní òǹtẹ̀ 25 ìyẹn 25 níjọba fi kalẹ̀ láti kọ́ ilé-iṣẹ́ ìfọpo, ṣùgbọ́n tí àwọn nìkan làwọn ríṣẹ́ náà falẹ̀ mọ́ débùté àṣeyọrí. Látàrí èyí níṣe ni ó tọ́ kí ìjọba orílẹ̀-èdè yìí ó gbárùkù ti iṣẹ́ náà kí ó lè bá túnbọ̀ ṣe gúdúgúdú méje àti yàyà eléyìí tó pọ̀ tí yóò mú ọrọ̀ bá orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn elétò ìlera ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láwọn yóò gùnlé ìyanṣẹ́lódì ráńpẹ́ látòní tó jẹ́ ọjọ́ Ajé lórí àwọn ìbéèrè wọn tíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ̀ láti fèsì sí. Ààrẹ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ elétò ìlera lórílẹ̀-èdè yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ John Fábùnmi ló fọ̀rọ̀ náà léde fáwọn akọ̀ròyìn lọ́jọ́ Àìkú àná nílùú Ìbàdàn. Ó ní ìyanṣẹ́lódì ọ̀hún yóò kan gbogbo àwọn elétò ìlera jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú wọnú àwọn ìjọba ìbílẹ̀ gbogbo, nítorí ẹ̀bi àwọn ni wípé kíjọba dá àwọn tó yọ kúrò nínú ètò Consolidated Health Salary Structure. Látàrí èyí làwọn yóò ṣègùnlé ìyanṣẹ́lódì yìí láti ran gómìnà Ṣèyí Mákindé létí wípé àwọn kò gbọ́ ohunkóhun lórí àwọn ẹ̀bẹ̀ náà pẹ̀lú gbèǹdéke ọjọ́ 14 tí àwọn fún ìjọba èyí tó ti kò láti ọjọ́ 21 oṣù kẹfà yìí. Ìròyìn wá sọ di mímọ̀ wípé ọjọ́ tí a mẹ́nubà yìí ni ẹgbẹ́ àwọn nọ́ọ̀sì lórílẹ̀‐èdè yìí ìyẹn
National Association of Nigerian Nurses and Midwives pàápàá gùnlé ìyanṣẹ́lódì nítorí ìjọba kọ̀ láti dáhùn àwọn ẹ̀bẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí Adéyẹmí Samuel tó jẹ́ alága ẹgbẹ́ náà ṣe sọ di mímọ̀. Ààrẹ àti olùdásílẹ̀ ilé ìjọsìn ti Love World Incorporated tí gbogbo ènìyàn mọ̀ sí Christ Embassy olùṣọ́ àgùntàn Chris Oyakilome ti ní iná tí ó ṣẹ́yọ ní olú ìlú ilé ìjọsìn rẹ̀ kì í ṣe ewu rárá bí kì í ṣe àǹfààní láti tún ilé ìjọsìn náà ṣe dáradára nítorí ilé ọba tó jó ẹwà báyìí lóbù sí i. Ó sọ̀rọ̀ ọ̀hún láàrin ẹ̀sìn níbi gbọ̀ngàn ìpàdé ńlá ti ilé ìjọsìn yìí eléyìí tó wáyé ní Àṣeéṣe ìpínlẹ̀ Ògùn. Ìròyìn sọ ní mọ̀ wípé ṣàdédé ni iná ọmọ rárá tọ́bùlà ní ilé ìjọsìn náà tó wà ní Orẹ́gun Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó lówùrọ̀ ọjọ́ àìkú àná gẹ́gẹ́ bí àwọn fọ́nrán kan ti gbé lórí ìkànnì X lánàá. Ìṣẹ̀lẹ̀ yìí ló bí gbólóhùn tí olùdásílẹ̀ yìí ìyẹn Chris Oyakilome tó sọ wípé kò sóhun kan tó ṣẹlẹ̀ sọ́mọ Ọlọ́run láìsí ọwọ́ Ọlọ́run níbẹ̀. Ó ní àkókò ìdúngbàmù àdó olóró ti ibùgbé àwọn ológun níkẹjà eléyìí tó wáyé ní ọdún 2001 làwọn ti rò wípé àwọn yóò tún ilé ìjọsìn náà kọ́ ṣùgbọ́n tólúwa sì gbèrò títí di àkókò yìí. Ó ní nídìí èyí ohun tí Ọlọ́run pàápàá ti buwọ́ lù wípé kí àwọn tún ilé ìjọsìn náà ṣe eléyìí tí àwọn yóò sì mú ìgbésẹ̀ rẹ̀ láti wákàtí lọ. Àwọn òṣìṣẹ́ àjọ panápaná nípínlẹ̀ ọ̀hún ni wọ́n péjú pésẹ̀ tí wọ́n dúró wámú síbi ìjàmbá iná yìí. Ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi lórílẹ̀‐èdè yìí ìyẹn Christian Association of Nigeria CAN ti bá ẹ̀ka ilé ìjọsìn Christ Apostolic Church kan nípínlẹ̀ Ọ̀yọ́ wí látàrí wípé ó kọlu ìdílé ẹlẹ́sìn kejì kan ẹni tí ó múlẹ̀gbé lórí ọ̀rọ̀ ariwo kò ṣariwo nílùú Ìṣẹ́yìn. Nínú fọ́nrán tó ń jà ròyìnròyìn lórí ayélujára, olùṣọ́ àgùntàn ìjọ CAC Òkè Ìmúṣẹ yìí nílùú Ìṣẹ́yìn pẹ̀lú àwọn ọmọ ìjọ rẹ̀ ni wọ́n pé bíríkótó lé ọ̀gbẹ́ni Suleiman Abdulaziz àtaya rẹ̀ lórí níbi awuyewuye tí fọ́nrán ọ̀hún ṣàfihàn rẹ̀. Ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni Apostoli Sunday Ogundairo tó jẹ́ alága àjọ CAN nílùú Ìṣẹ́yìn ti gbé ìgbésẹ̀ lé lórí látàrí bí ẹgbẹ́ Murik ìyẹn Muslim Rights Council lábẹ́ ìdarí ọ̀jọ̀gbọ́n Isaac Akíntola pàápàá ti dá sí ọ̀rọ̀ náà lórí èyí tí ọba Ìṣẹ́yìn ni bí wọ́n bá ti wí ta ṣaran fàṣaran ó tọ́ kí wọ́n wí ta ṣaran náà fún àṣàràn nítorí àlàáfíà gbogbo àwọn olùgbé ìlú náà. Fọ́nrán ọmọdékùnrin kan tó fọlọ́pàá ṣe ẹ̀ṣọ́ rẹ̀ lẹ́ni tó tún bá gbé owó dání láti ná lọ́lọ́dẹ eléyìí tó ń jà ròyìnròyìn lórí ayélujára láti bí ọjọ́ díẹ̀ sẹ́yìn. Ọmọdékùnrin ọ̀hún làjọ ọlọ́pàá orílẹ̀-èdè yìí ti ní kí ó fi ara rẹ̀ hàn nílé iṣẹ́ wọn nítorí ìgbìyànjú láti rí òṣìṣẹ́ àjọ ọlọ́pàá tó bá ṣiṣẹ́ lọ́jọ́ náà kò rí bí forítì sí àti pàápàá wípé òun fúnra rẹ̀ ní ẹjọ́ láti jẹ́ lórí fífi ojú owó náírà ilẹ̀ wa gbolẹ̀. Nídìí èyí kó tètè wá wí tẹnu rẹ̀ ní iléeṣẹ́ wọn kó tó di wípé àwọn gbé ìgbésẹ̀ mìíràn lórí ọ̀rọ̀ ọ̀hún. Ìròyìn ilẹ̀ òkèèrè, àwọn agbébọn dojú sọ ilé ìjọsìn àti ibùdókọ̀ iṣẹ́ àwọn ọlọ́pàá nínú àwọn ìkọlù tó ń ṣe lemọ́lemọ́ lápá gúúsù ẹkùn Dagestan lórílẹ̀‐èdè Russia láṣálẹ́ ọjọ́ àìkú àná. Ìròyìn látinú ibi ìṣẹ̀lẹ̀ náà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ọlọ́pàá 6 ló ti jùṣẹ̀ sílẹ̀ láyé tí àwọn 12 mìíràn sì ti farapa yánnayànna pẹ̀lú bàbá àgbàlagbà kan ẹni ọdún 64 ìyẹn 66 years tó jẹ́ àlùfáà ìjọta mẹ́nubà yìí pàápàá bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Gẹ́gẹ́ bí agbẹnusọ obìnrin fún ẹ̀ka iṣẹ́ ọ̀rọ̀ ní agbègbè Dagestan yìí Gayana Gariyewa ṣe sọ di mímọ̀. Ó ní 2 nínú àwọn agbébọn yìí pàápàá ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Boris Gorin tó jẹ́ alága ìgbìmọ̀ gbogbogbò fórílẹ̀-èdè Russia ti fi sórí ìkànnì Telegram rẹ̀ wípé wọ́n tún dáná sun ilé ìjọsìn mìíràn ní agbègbè Makashkala bó tilẹ̀ jẹ́ wípé àwọn kan ní àwọn kò lè sọ ibi tí ọ̀rọ̀ ọ̀hún ti wọ́ wá ṣùgbọ́n àwọn mìíràn ní ó ṣeéṣe kí ọ̀rọ̀ ọ̀hún ní ti orílẹ̀-èdè Ukraine nínú. Ìròyìn eré ìdárayá, ó kù rébété kí ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá ọjọ́ àìkú láàrin ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Germany àti Switzerland parí lórí kó Germany yọ lẹ́nu ìdágbére fún ìdíje UEFA Euro tọdún 2024 eléyìí tó ń lọ lọ́wọ́. Àmì ayò kan
tí agbábọ́ọ̀lù ọwọ́ iwájú fún ikọ̀ orílẹ̀-èdè Germany Niklas Füllkrug forí kan wọlé lóko Germany yọ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún. Síwájú ni agbábọ́ọ̀lù fún ikọ̀ orílẹ̀-èdè Switzerland Dan Ndoye ti gba ayò kan wọlé ní nǹkan bí ìṣẹ́jú méjìdínlọ́gbọ̀n ìyẹn 28 minutes kí ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún bẹ̀rẹ̀, eléyìí tí ó fi jẹ́ kí ìfẹsẹ̀ ọ̀hún kú sí ọ̀mì 1-1. Orílẹ̀-èdè Germany yìí tó jẹ́ olùgbàlejò nínú ìdíje ọ̀hún ni ìròyìn sọ mọ́ wípé ó ti ń ṣe gudugudu méje òun yàyà mẹ́fà nínú ìdíje eléyìí yàtọ̀ sí àwọn ìdíje eléyìí tí ó ti kópa nínú rẹ̀ tẹ́lẹ̀. Tó ará kò ní jù báyìí lọ fún ìròyìn àsìkò ní ti sáà yìí láti ìkànnì àràmọ́dá. Ẹ tún pàdé wa lọ́jọ́ míì láti jẹ̀gbádùn àwọn ìròyìn wa lọ́lọ́kan òjọ̀kan. Ṣé ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ẹ̀yin gan ní ìkànnì yìí? Ẹ gbìyànjú láti tẹ subscribe button. Ẹ bá wa tẹ àwọn fúnra wa ní ká mú gbádùn ẹ̀kẹ́, ẹ bá wa pín kó kárí ilé kó kárí oko. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń gbádùn wa o. Èmi Olúwaṣèyí Ṣóhùnmí tó ń ka ìròyìn sí létí ìgbọ́ ní sáà yìí lónìí. Ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá, bẹ́ẹ̀ níṣẹ́ wa ò ní dìṣẹ́. Ẹ ṣeun.